Gbogbo ẹ̀yin ènìyàn wa mo kí wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní àkókò tí fídíò ibikíbi tó bá ti bá wa. Èmi ọmọ iná ni o, olólùfẹ́ yín Kalamago TV. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ yìí ò kúrò ńlẹ̀ o. Ìjẹ́jẹ́ mọ̀ pé oríṣiríṣi ìròyìn ló sì ń jáde lórí ọ̀rọ̀ yìí. Àwọn àṣírí kọ̀ọ̀kan ń tú síta. Àwọn àṣírí ń tú síta. Màá release fọ́nrán ìkẹ́ gbọ́ àwọn ìbéèrè tí wọ́n ń béèrè ní ọwọ́ ọ̀dọ́mọkùnrin tó jẹ́ kan lára àwọn tí wọ́n kó. Ọmọdékùnrin ó máa jẹ́ kan lára àwọn tó dà pé ó ti fẹ́ dàgbà jù láàrin wọn. Mo fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ ohun tó wí. Bàbá Kọ́lá Olótù wọ́n ṣe prógámù kan náà lánàá. Bàbá Kọ́lá Olótù ṣe àwọn fídíò kan lánàá nípa issue yìí náà ni. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n ní kì í ṣe pé bóyá wọ́n rescue àwọn ọmọdé wọ̀nyí. Wọ́n ní wọ́n release wọn ni. Wọ́n ní ìkan lára àwọn tó jẹ́ victim, ara àwọn tí wọ́n kó, wọ́n lòun ló sọ síta. Even though principal ẹ̀ náà àwọn ọ̀rọ̀ kan náà wà náà tó ń sọ pé ó sọ, ṣùgbọ́n àwa ò ní lọ́wọ́. So anything tí n bá ti lẹ́rìí sí, ìwọ̀nba ni mo ń sọ ńbẹ̀, kò sẹ́rìí fún un, ṣùgbọ́n wọ́n ló sọ. Tí ẹ bá wo fídíò tí bàbá Kọ́lá Olótù ṣe lánàá, mi ò fẹ́ gbé fídíò yẹn torí àwọn lo àwọn músíkì ńbẹ̀ tó lè fún yàn ní strike. Ó ní kò ní jẹ́ kí n lo àwọn fídíò yẹn. Ẹ jẹ́ ká tiẹ̀ farabalẹ̀ ká gbọ́ nǹkan tí ọ̀dọ́mọkùnrin ohun tó wí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó wí náà ká tó tẹ̀síwájú. Ṣé wọ́n nà yín? Ṣé wọn ò nà yín? Wọ́n máa nà yín. Like tí ojoojúmọ́ àbí gbà mí. Kì í ṣojoojúmọ́ ìgbà mi. Kí lẹ máa ṣe tá fi máa nà yín? Bóyá èmi nísìnyí, ẹ máa kọ́ èmi ní. Sir, ó dà kó ṣe interview láìpẹ́ yìí. Máa ta o. Àbí? Yeah. It's one that did one interview that I was saying. Ọmọ yẹn dẹ̀ sharp. Ọmọ yín ni àbí? Bẹ́ẹ̀. Congratulations. Kò rí rẹ̀. Hasan, àwa ayọ̀ àgbáyé àwa nígbà tó lé àwa la jẹ́ kí gómìnà kọ́kọ́ àwọn làwọn kọ́ lọ síbi tí àwọn sọ́jà wà mẹ́yìn láti expose gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Àwọn olórí ọ̀dọ́ ń báyìí wọ́n tó jọ sí báyìí àwọn ló lead wa láfi wò. So àwa la kọ́kọ́ post ẹ̀. Àwa náà ní tí ara ìyàwó yín sọ pé ẹ má fún wa lówó, ọmọ wa ni kí èmi tí mo post ẹ̀ lélẹ̀. Èmi mo sọ pé kàn sí báyẹn sọ̀rọ̀. So government are take it serious. So ajà fún yín o. So ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ wá dín sí ká máa sọjú nù. So lásán. Àtẹ̀sí à ń lọ à ń bọ̀ ní sọ̀rọ̀. Àlẹ́ ìdílé náà a gbọ́dọ̀ yọjú sí yín. A gbọ́dọ̀ wà á rí yín. Kí ni nǹkan tó lè sọ fún wa ní pàtẹ́ wà ń bẹ̀ yẹn? Bóyá nǹkan tó jọ ẹ rí tó lè sọ fún wa. Ọ̀rọ̀ pọ̀ mi ọ̀yá sọ fún ọ. Sọ díẹ̀. Ìbéèrè. Look at the camera. Agbójú sókè. Sọ̀rọ̀. Omi kan lẹ̀. Ó yá, ò ń gbọ́. Ìgbà táwa lọ́yìn ẹ̀rù bà wá náà ni pé kí wọ́n mọ̀ pa wá. Àwọn ìyá wa ń bẹ nílẹ̀ àtàwọn bàbá. Kí wọ́n mọ̀ pa wá ẹ̀rù bà wá. Wọ́n ò lù yín. Bá a ṣe rí ìbọn. Ṣé wọ́n nà yín? Ṣé wọn ò nà yín? Wọ́n náà wà. Wọ́n máa nà yín. Like tí ojoojúmọ́ àbí gbà mí. Kì í ṣojoojúmọ́ ìgbà mi. Kí lẹ máa ṣe tá fi máa nà yín? Bóyá èmi nísìnyí, ẹ máa kọ́ èmi ní kí ó tì bá mi. Wọ́n máa ná. Wọ́n kọ́ yín ní kí bẹ́ẹ̀ Muslim ni wọ́n náà ó yẹ àwọn díẹ̀ tó yẹ kán fi accept kán máa nà ẹ̀ wọ́n ò fẹ́ mọ̀ ẹ gbọ́dọ̀ mọ kéwù yẹn dandan. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń rìn. Wọ́n lè máa rìn bí wákàtí mẹ́rin inú ogún. Láti bí aago tẹ́ ẹ máa fi rìn. Láti bí aago méjì, aago mẹ́ta. Ooru. Aago méje ìrọ̀lẹ́ dago mẹ́ta òru ọjọ́ kejì. Kí wá ní àwọn oúnjẹ tó ń fún níbẹ̀? Àwọn nǹkan tí wọ́n sọ pé bóyá ẹ̀gẹ́ máa ń jẹ. Ráìsì ni mo fún àráìsì. Ṣé wọ́n ń dáná nu gbó yẹn náà ni? Ṣé màálù wà ń bẹ̀? Àmàlù bẹ̀ àmọ́ pèsè àwọn kọ́lọ́ mi. Àwọn kan máa ń da màálù wọn sọ́dọ̀ wọn. Gba àwọn tó ń da màálù wọn disturb àwọn oníwà màálù wọn. A kì í rí wọn gan tá a bá. Ẹ̀ka máa rí màálù.
ǹjẹ́ rí àwọn tó jẹ́ pé bóyá wọ́n gbé helicopter wá àbí mọ́tò wá láti máa fún lóúnjẹ àgbà báwo ni ẹ ti ń kó oúnjẹ báwo ṣe ń kó oúnjẹ wọn wá ẹ̀ka máa ń róúnjẹ ni. má bínú mo fẹ́ bẹ́ẹ̀ ìbéèrè yìí ní ọjọ́ tí wọ́n yọ̀ǹda yín pé kẹ́ ẹ máa lọ ṣé àwọn sójà ni wọ́n wá fagídí gbà yín ni àbí àwọn fúnra wọn ni wọ́n fúnra wọn yọ̀ǹda yín pé kẹ́ ẹ máa lọ. nígbà tá à ń gbé wa bọ̀ lórí machine ni wọ́n sọ àkàlẹ̀ pé ká máa fẹsẹ̀ rìn lọ. gbogbo ìgboro àwọn fúnra wọn ni wọ́n yọ̀ǹda yín wọ́n gbé yín láti ibi tí ẹ wà tẹ́lẹ̀ wọ́n gbé gbogbo yín sórí machine wọ́n wá wà yín nígbà táwọn á débì kan wọ́n á ní kí gbogbo yín bọ́lẹ̀ wọ́n á júwe ọ̀nà tẹ́ máa gbà fún yín bẹ̀rẹ̀ tí wàá pàdé sójà. so ọlọ́run tó wà lẹ́yìn yín ó ti yé mi bẹ́ẹ̀ ẹni ọlọ́run àdúrà yín gbà bàbá congratulations. ẹ ṣeun gan ẹ̀yin alára wa ṣẹ́rí orí ọ̀rọ̀ nǹkan tí ò tí ì yé mi nípa ọ̀rọ̀ àwọn tó wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ yìí there's a lot of things tó ṣùkùkù sáwọn èèyàn bẹ́ẹ̀ there's a lot of things tá a bá rò lọ tá a rò sọ́tún wọ́n ní àwọn ọmọ ogun kan fara káṣá àwọn àmọ̀tẹ́kùn ẹ ti ẹ̀ gbọ́ tá a bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé àwọn ọmọ ogun kára kó nǹkan ṣé bíbi ta àmọ̀tẹ́kùn ni ìwọ tó fẹ́ lọ darapọ̀ àmọ̀tẹ́kùn ò jẹun kánú ò jẹ nǹkan tó yẹ kó o jẹ àwa ń gbọ́ pé bóyá ẹ lọ sínú gbó ẹ lọ kojú àwọn karambani ẹ lọ kojú àwọn agbésùnmọ̀mí wọ̀nyẹn wá fara ń kó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣó ṣe ń gbọ́ sí ti pé ọmọ Yorùbá kan lọ ó jẹ́ ara àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti ìbílẹ̀ ẹlẹ́ṣọ́ ààbò ìbílẹ̀ ilẹ̀ Yorùbá ó lọ kojú àwọn Fúlàní abátẹ̀gbọ́ pàṣípà ìbọn bà ẹ́ o bíbá ẹni ọ̀tọ̀ ìbọn ti bà mí ẹ wò a ṣe ń gbọ́ yẹn bọ̀tì pé bí a wá bá a lọ ìyẹn ni ò ṣe ń gbọ́ sí ti yes irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣe ń gbọ́ sí ti ẹ wo ẹ jẹ nǹkan sínú èrò ẹkùn ni o ìjà ẹkùn ni o torí àwọn ìjà ẹkùn tá à ń fẹnu tẹ́ńbẹ́lú yìí àwọn ìjà ẹkùn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ níjọ́ kìíní àná àwọn pípù iná wọn ṣe bẹ́ẹ̀ o tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ń ríṣẹ́ wọn káàkiri o mo ń rí o wọ́n dẹ̀ ṣe ń recruit àwọn náà ń recruit kò sí bẹ́ẹ̀ ṣe ń ṣe fẹnu bàyàn jẹ́ tó àwọn tá a nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ kò sí bọ́n ṣe lè fẹnu bàyàn jẹ́ tó ní tá a nífẹ̀ẹ́ tá a dúró tiẹ̀ á dúró tiẹ̀ òun náà nìkan tá à ń rí ṣe bọ́n recruit àwọn boys tó dẹ̀ ń ṣe training fún wọn mo ń rí àwọn èèyàn dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wọn àní ká rí kóbìnrin réjò kọkùnrin réjò kéjò má ṣáà ti lọ ni nǹkan tá à ń sọ rèé kéjò má ṣáà ti lọ ni òun ló ṣe kókó sí wa wọ́n ṣe èrò ẹ̀kùn kọ́ má fi ṣe nǹkan tí ò dáa kọ́ ṣáà máa kojú nǹkan tó láwọn fẹ́ kojú torí àwọn náà rẹ́gísítà wọ́n dẹ̀ ní wọ́n láwọn kinní náà tó ń tẹ̀lé wọn ṣiṣẹ́ so bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run máa ran olóyè Ìgbòho lọ́wọ́ ní ọ̀rọ̀ ààbò wọ́n gbìyànjú wọ́n sapá tiwọn àmọ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ọ́n ṣe tó kórí má jì kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ọ́n ṣe tó ẹni àṣìṣe fídíò wọn ṣe fídíò àwọn èèyàn orílẹ ẹnìkan rí mi níjọ́ òbẹ yẹn ó yìí sọ̀rọ̀ nípa ẹ̀ pé wọ́n kàn pé kán ṣọ́ra wọ́n kàn lọ ń ṣe fídíò nínú igbó yìí tí wọn ò bá ṣe àwọn èèyàn á sọ pé wọ́n ṣe wọn ò rí ẹ jẹ́ kán máa ṣe fídíò yẹn ká máa rí ká mọ̀ pé yẹsù wọ́n ń gbé ìgbésẹ̀ ẹnìkan ò lè wá máa fẹnu wá máa ṣàlàyé ọ̀rọ̀ fún wa ń sìn láì rẹ́ẹ̀rí ẹ̀yin náà ṣe ẹ bìlíìfù ẹ̀ ni ṣé ẹ máa bìlíìfù ẹ kẹ́yìn ṣe nǹkan láì rí proof òun mo ṣe máa ń sọ fáwọn ènìyàn tí o bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó o fẹ́ sọ yẹn tí o bá ní ẹ̀rí fún don't even bother to say it ọ̀rọ̀ tó o fẹ́ sọ lẹ́nu tó o bá ti lè rí ẹ̀rí láti fi proof ó ní olóyè fi ń gbé kámẹ́rà láti àdẹ̀gì ń ṣàwọn nìkan àwọn Nigerian soldiers àwọn DSS wọ́n jọ ń tẹ̀lé wọn táwọn àwọn yẹn dẹ̀ ti mọ̀ nípa àbòjù wọn lọ torí nǹkan táwọn wà láyìn táwọn wà nìyẹn tó bá yẹ pé kò lẹ́tọ̀ọ́ láti ṣe ni wọ́n á sọ fún pé kó má ṣe èwo ni ká wá máa bẹnu àtẹ́lù wọn ẹ wo gbìyànjú wọn lórí àwọn tó ń lọ gbà sílẹ̀ lórí ní ìjọba oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ state ní yes ní Ọ̀yọ́ state ẹ wo àwọn ìgbìyànjú wọn at the end of the day different news là ń gbọ́ sí ẹ gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ẹ gbọ́ oríṣiríṣi nǹkan táwọn èèyàn sọ
ẹ̀gbọ́n àwọn àṣírí tó ti ń tú wọ́n ní wọ́n rìlíìsì wọn ni wọ́n ní kì í ṣe pé wọ́n gbà wọ́n sílẹ̀ òkè wọ́n rìlíìsì wọn áò ṣé ó láwọn kan tó lọ san ransom fún wọn lẹ́yìn ni ṣó láwọn kan tó lọ gbẹ̀yìn tó lọ san owó ìtúnisílẹ̀ owó ìtanràn tó lọ san fún wọn pé kán máa lọ ni àbí báwo ni wọ́n ṣe tó ń fi gba ìtúsílẹ̀ tó ń fi sọ pé wọ́n release wọn ni o pé kì í ṣe pé wọ́n rescue wọn because different wà bẹ́ẹ̀ pé wọ́n rescue pé wọ́n fi ipá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ wọn ni adẹ̀ ń sọ from beginning wọ́n ní wọ́n fẹ́ rọra ṣe wọ́n ní o kó má lọ di wípé àwọn ọmọ kéékèèké yẹn fara kó nǹkan náà torí fẹ́ lọ pẹ̀lú ọwọ́ líle ẹgbọ́n nǹkan tọ́mọ yẹn sọ ni wọ́n náà máa ń nà wọ́n ní wọ́n ti ń kọ́ wọn ní kéwú lákàtà wọn ara wọn tá à ń sọ rèé o àwọn ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ mùsùlùmí wọ̀nyí ẹ tẹ́tí dáadáa kẹ́ ẹ gbọ́ ẹ wo fídíò yìí dáadáa ẹ wò kẹ́ ẹ tú wò ẹgbọ́n nǹkan tọ́mọ yẹn sọ ó ní wọ́n kọ́ àwọn ní kéwú nínú igbó níbi tán kó wọn sí ẹ dẹ̀ ní àwọn tó ń ṣe agbésùnmọ̀mí pé wọn kì í ṣe mùsùlùmí nígbà tẹ́mẹ̀sì bàbá sọ pé bandit ni mùsùlùmí ni bandit ẹ̀ ní irọ́ ni àwọn mùsùlùmí tá a rí wọn bẹ́lẹ̀ ẹ wò gba iléyà wọ́n ní break time wọ́n á kóra wọn lọ wọ́n á lọ kírun kan lára wọn á dẹ̀ lead wọ́n á dẹ̀ gbẹ̀rún wọ́n á dẹ̀ ṣe fídíò ẹ̀ wọ́n á dẹ̀ release fídíò yẹn wọ́n á ṣe fídíò wọ́n á lọ pèrún wọ́n á kírun wọ́n á dẹ̀ padà sẹ́nu iṣẹ́ ẹgbọ́n kan tó mọ̀ ẹ́ sọ ó ní wọ́n kọ́ àwọn ní ṣé gbogbo àwọn tó wọ́n kó yẹn ní muslim àwọn ọmọ tó wọ́n kó ṣé gbogbo wọn ní mùsùlùmí wọ́n wá lọ kọ́ wọn ní ẹ̀sìn apànìyàn wọ́n lọ kọ́ wọn nínú kú ọlọ́run ló ṣàgbà àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ọlọ́run ló gbà wọ́n sílẹ̀ a dúpẹ́ fún ọlọ́run ṣùgbọ́n kí ìjọba kọ́ má máa da àwọn ènìyàn lọ́pọlọ rú kí ìjọba kọ́ má da àwa lọ́pọlọ rú kọ́ má confuse wa ẹ máa fi ẹ̀mí àwọn ènìyàn tàfàlà ẹ máa fa àwọn ẹ̀mí ènìyàn ẹ máa fi ṣe politics àwọn wo la fẹ́ blame kì í ṣe àwọn tó ń tẹ̀lé wọn àbí ta lè rí blame àwọn tó ń tẹ̀lé wọn iná lè rí blame àwọn tó ń tẹ̀lé wọn òun lè rí blame kàn bẹ̀rẹ̀ campaign sí ẹ̀rí wọn ariwo ni wọ́n máa pa èrè wo lẹ fẹ́ jẹ lára wọn kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún yín hospital wo lẹ rí nínú Nàìjíríà tó jẹ́ standard hospital tó ń lè sáré rọ̀ṣì èèyàn lọ tí ẹ dọ́là ẹ̀mí ẹni náà àfi tó bá gbòòkú ẹni náà padà wálé ẹ wọlé Akpabio tí mo fi hàn wá ní last video kan tí mo release ẹ wọlé ẹnì kan ṣoṣo Senator Akpabio tó jẹ́ Senate president ẹ wọlé ẹ bó ṣe rí ẹ wọlé bó ṣe lọ ẹ wo compound bó ṣe fẹ̀ ẹ wo di compound fẹ̀ tó compound ẹnì kan ṣoṣo ẹ wo tó ìwọ tó bá yà fẹ́ lówó tó fẹ́ lọ́rọ̀ ṣáà lọ máa ṣe politics ní Nàìjíríà kó máa grow kó lọ wá ẹnìkan kó mú as a mentor kó máa fà á lọ́wọ́ sókè títí ẹ ti dà òun la ṣe ń pariwo fún àwọn kan tó wà ní ìlú mi tí mo bá wọn sọ tó ń ṣe wíwá wàfà orí gbogbo yín ò pé before you know wọ́n ti lọ kọ́ hòtẹ́ẹ̀ pẹ̀lú owó yín wọ́n ń gbòòrò sí ni wọ́n máa ní ẹ̀ka sí lórí politics kí ni iṣẹ́ yín no job what is your occupation wọn ní occupation wọn ṣe kankan ju òṣèlú lọ wọ́n á fi yín ṣe tẹ́tẹ́ ni wọ́n á fi yín rúgbó wọ́n á fi ẹ̀mí yín wọ́n á fi rúgbó wọ́n á kó ìbọn sí yín lọ́wọ́ kẹ́ ẹ máa pa àwọn èèyàn sọnù nítorí pé káwọn lè lọ síwájú ẹ̀yin náà ẹ̀dẹ̀ ní ìlàkà yín nítorí 100,000 200,000 tẹ́ ẹ ti rora yín pin pé ẹ lè jẹ́ èèyàn nínú ayé ẹ gbowó lọ́wọ́ wọn ẹnu ẹ lọ máa ṣe jàǹdùkú èyí tẹ̀mí ẹ̀ bá bọ́ sí àwọn òbí àfojúsùnkún ẹ̀ gbọ́dọ̀ jẹ́nu prison wà lọ gbé ẹ sí ni wà lọ wà nínú prison bẹ́ẹ̀ for years wà wà nínú prison ẹ fúnra yín lọ́pọlọ ẹ yára yín lọ́pọlọ ẹ̀yin ènìyàn ẹ gbọ́ nǹkan tó ọmọ yẹn sọ àdá èyí tó ọmọ yẹn wà gbogbo nǹkan tó fojú nìyẹn tí ayé títà fi lu wọn èyí tá a lò nínú ayé ẹ̀ 120 years tọ́nà bá fún lẹ́ẹ̀mí gùn sí ọmọ yẹn ò lè gbàgbé gbogbo nǹkan tó witness ìgbẹ̀yìn á máa ṣe bíi fíìmù lójú ẹ̀ ni tó bá sùn á máa láàlárí kinní wọ̀nyẹn ìgbà míì ó lè jòkó kó dẹ̀ máa imagine á máa rántí any one of them tó ti jẹ́ from age of 6 years kò lè gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tójú ẹ̀ rí nínú igbó yẹn àwọn ògo ọ̀la lẹ pè wọ́n o ẹ ti bà ayé jẹ́ fún àwọn ọmọ ọlọ́mọ ẹ mọ̀ ní ìjọba mọ̀ nípa mọ́ṣe kidnapper bóyá federal ni o bóyá state ni o àwọn àmọ́ èyí tó jẹ́ nínú méjèèjì
between state and the federal bọ́ọ̀rọ̀ wọ́n ṣe kidnap àwọn èyí tó jẹ́ náà àwọn méjèèjì kò yé mi kò yé wa wọ́n ti da orí àwọn èèyàn rú ọpọlọ antas àwọn èèyàn ẹ rí kọ́mẹ̀ntì lórí fídíò yìí sìn ẹ̀yin èèyàn mo kí gbogbo yín níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi mo kí yín tẹ̀ṣọ́ èéfín ń jáde wá síbi tí mo wà mo kí yín tológun àníríjò báyìí lọ ayé ti máa rí wa nígbà míì lágbára Ọlọ́run kí ọ̀sẹ̀ tó jálẹ̀ mo nígbàgbọ́ pé kọ́sẹ̀ tó jálẹ̀ wọ́n máa pè wá fún laptop àtòrò ti kọjá the limited day tán fún wa ó ti kọjá between 15 to 20 days no promise ó dẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ́nsìn so by special grace of God ẹ jẹ́ ká máa expect wọn so láti ìgbà yẹn náà á padà sí èrò tí wọn bá ṣe ń ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin bàbá mi ẹ má fi wálẹ̀ o a máa dé láìpẹ́ o mo kí gbogbo yín o thank you.